mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí pẹ̀kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. a ní ajé awọ ẹni rí ká mú pa ẹni ré kọ̀ ó lòun ọ̀jáde idà ló ń kọ̀ tó lòun ọ̀wàkọ̀ yìí ta ni ó sì pẹ̀ fún dàkọ́ wàkọ̀ kó lórí ó dirí ẹ̀mí idà ń jòwèrè. àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ ẹ bá ń gbọ́ yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè wèé jèrò ọ̀tọ́ bọlé famayọ orò ń kó yànmùyànmọ́ fẹ́ sọ̀rọ̀ àkàndá igi àdárọ̀ mi kán ẹ̀fúùfù lẹ̀lẹ́ gbé ìlú òró ńlódórí kọ òró nípínlẹ̀ Kwara a fẹ́ sọ̀rọ̀ lórí ìjà ọba tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bẹ̀ kọ́lọ́ǹgọ́ bá wa paná ẹ̀ kí gómìnà Abdulrasaq Abdulrahman tìpínlẹ̀ Kwara kí wọ́n tètè bá wọn gbé ìgbésẹ̀ akin sí i kòrún ní ń dò yìí ká ni ọba méjì kì í wà nínú ìlú kan là ń gbọ́ tẹ́lẹ̀ láyébáyé láwọn àkókò kan àti rọ́ba méjì nínú ìlú kan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo ọ̀rọ̀ tí àwọn tó gbé àpè lẹ̀kọ́ àbí àkọlé dání yìí ẹ rí i pé tí wọ́n ń sọ ni pé àwọn ọmọ ẹni tí ó jẹ́ olóró tòró lọ́wọ́ báyìí ìyún ọba Joel Olaniyi Ọ̀yátóyè Títílóyè wọ́n ní àwọn ọmọ nílùú òró wọ́n ní ìlú dùn ní tiwọn ọ̀rọ̀ ńlá ìlú dùn ní tiwọn wọ́n sì wá kílèmù ọmọ ọba nínú ìlú òró ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni o ọ̀rọ̀ tó ti bígè tó ti bí àdùbí nínú ìlú ọ̀rọ̀ tí wọ́n fi kú wára wọn káàkiri ilé lórí ni ẹ̀já mu láti bí yìí ìlú òró ti wà láì lọ́ba fún àsìkò tó pẹ́ lóòótọ́ ni wọ́n ti ń jọba lóru tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di sáà kan wọ́n ní ẹni tí wọ́n fẹ́ kó jọba wọ́n fi joyè àrólé ẹni tá a pè lárólé yìí ó ti bá olóró àná du oyè olóró àná bọ́ sọ́wọ́ ẹlòmíì wọ́n á fòun jàrólé pé kọ́ba ọpẹ́ o gbàkúgbà tó bá dàgbà tó dògbò tó bá lọ ẹni ni wọ́n padà fi jẹ olóró tuntun ló jẹ́ kí wọ́n fi jẹ àrólé Olúfayọ̀ 1 àrólé Olúfayọ̀ 1 ibi tí wọ́n ti ń jọba lóró wọ́n á máa pe bẹ̀ ní ààfin òró ààfin òró ò túmọ̀ sí pálásì nìkan ó túmọ̀ sí àwọn ìdílé kan agboolé kan tí wọ́n ń jọba tó jẹ́ pé àwọn gangan wọ́n di ilẹ̀ òró mú ìran baba ńlá baba tí wọ́n lọ́tẹ̀ òródó ṣùgbọ́n ní sáà kan tó yè kàn wọn ò rí èèyàn kankan nù ìdílé wọn tó lè joyè ìyẹn jẹ́ kó yè ọ bọ́ sọ́wọ́ àwọn aráàta kó tó wá di pé Dr. Barrister Clement Oyèbọ̀dé Ògúndòkun tọ́jọ́ máa fi òró kí wọ́n tó wá fà kalẹ̀ pé tẹ́lẹ̀ rí la lọ́mọye o báyìí àti lọ́mọye wọn àtolóró àná wọn jọ dùn olóró àná bọ́ sọ́wọ́ ẹlòmíì ọgbà kámú ó padà sórílẹ̀-èdè United Kingdom ìgbà tó lóró àná wàjà
fúnra àwọn ọmọ òró òun náà ni wọ́n mọ̀ pé Barrister o pé kọ́ mọ bọ̀ nílé o àsìkò tó tí ọjọba wọ́n ní kó fi sẹ́lẹ̀ kọ́kọ̀wé fi sẹ́lẹ̀ lórílẹ̀‐èdè United Kingdom Àrólé kọ̀wé fi sẹ́lẹ̀ ó padà wá sí Nàìjíríà ó padà wá sílùú òró nínú ìlú tí wọ́n ti fẹ́ràn rẹ̀ nínú ìlú tó kọ́lé sí tó kàn àṣẹ sí ó délé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fèmí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú òró mo bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú òró náà látún padà bá sọ̀rọ̀ tí wọ́n sọ ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ yìí. Do you know Ọba Joel Olaniyi ó gbìyànjú láti ṣé ká sọ pé wọ́n fẹ́ arrest Àrólé Olúfayọ̀ wà ní because ńgbà tẹ́ bá kó mọ́tò tẹ́ ń sọ èèyàn káàkiri pẹ̀lú ọlọ́pàá àtàwọn security tẹ́ tẹ̀lé èèyàn láti ìpínlẹ̀ Kwara tẹ́ tẹ̀lé dé ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ lẹ fẹ́ bá ṣe wọ́n cross mọ́tò ẹ̀ wọ́n dá mọ́tò ẹ̀ dúró kánímà yìí ò jẹ́ èèyàn kan tó lákíkanjú tàbí tó lágbára tàbí tí kìí ṣe gbangba tàbí tí kìí ṣe lójúmọmọ ta ló mọ nǹkan tí ìbá ṣẹlẹ̀ sí to the extent pé olóró ọ̀fọ̀rọ̀ Ọba Joel Olaniyi ń dráàgì ilẹ̀kùn mọ́ Àrólé Olúfayọ̀ wà lọ́wọ́ mo ní fídíò ẹ̀ lọ́wọ́ àwọn lẹ́tà tí wọ́n kọ síjọba gbogbo ẹ̀ ní ń bẹ lọ́wọ́ mi petition ń bẹ lọ́wọ́ mi àwọn fake letter tó jáde látọ̀dọ̀ olóró gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ lásàfihàn ní táwọn ọmọ òró sọ wọ́n láwọn ọmọ Ọba Joel Olaniyi láàfin òró pé kò tán mọ́ òró kò ní blood lineage ìdílé àwọn but unfortunately ó pèrè ẹ̀ lọ́mọ òró wọ́n ní ìlú dùn nílé bàbá tiẹ̀ ìlú dùn ni wọ́n bí sí ìlú dùn ló ti dàgbà kò ní lẹ́kọ̀ọ́ láìsẹ̀ lóru gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kó tó di pọ̀ jọba tó bá ẹ̀sẹ̀ kọ́ ní ìsinmi àgbàlagbà kan ṣe wá lé tòkè ògùn wá kọ́mọ wá ṣe mú gògònà lálẹ́dí Ọ̀yọ́ mo lè yàn kó ṣe tìlú kan wá gbapò ọba nù ìlú kan bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ fẹ́ gbapò ọba nù ìlú kan ṣebí yóò jókòó ìdílé tiẹ̀ wáyé tó jẹ́ pé ó kọ ìdílé tiwọn ńlọ́jẹ́ unfortunately for them wọ́n ní WhatsApp group tí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ títí tí wọ́n fi sọ̀rọ̀ kú ọwọ́ wọn ò mọ̀ mo ní screenshot ẹ̀ lọ́wọ́ kí ni wọ́n sọ ń bẹ̀ á sọ so now ńgbà tẹ́ni wọ́n lọ́mọ commissioner for chieftaincy affair nípínlẹ̀ Kwara eléyìí wọn ni wọ́n jọ pàdé lóde lẹ́yìn ìgbà tí kábíyèsí olóró wàjà olóró àná wàjà ìwọ náà lè jọba náà ọ̀tàn o bí wọ́n ṣe ní wọ́n lu ọwọ́ agbára nù wọ́n ti jọ́ ẹ̀lì bẹ́ẹ̀ láti gbọ́n náà nílùú òrojú tí ló ráàyè kó dìde ọba ọmọ drag mọ́tò mọ́ yẹn lọ́wọ́ kó dìde ọba ọmọ rẹ́bùrú èèyàn káàkiri wọ́n very very insulting àwọn ìdílé Olúfayọ̀ sì ní tó tí wọ́n láàfin òró wọ́n ní tó àwọn ti gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ ẹ jẹ́ kí ilé ẹjọ́ sọ tiwọn bí kàbásà rojọ́ ìkàkọ́ ni ọ̀dà ẹ jẹ́ kí ilé ẹjọ́ dájọ́ ńgbà tọ́rọ̀ ń lọ bẹ́ẹ̀ wọ́n kọ petition sí gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n kọ petition sí commissioner of police ìpínlẹ̀ Kwara now like I said tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò ní olùdíje láàfin òró ṣùgbọ́n gbà ó di ọdún 2024 tí kábíyèsí olóró wàjà wọ́n invite ẹ̀ wálé pé kó máa bọ̀ nílé wọ́n sì panupọ̀ yàn án candidate gbogbo wa rèé o ìlú ń fẹ́ mi lóyè rèé o ẹ tí gbogbo wọ́n tẹ̀lé rèé o
ẹni tí ó sojú wa rèé o, ẹni tí ó ṣèlú lóore tí ó ṣèlú láǹfààní lélẹ́yìí. Wọ́n ní gbogbo bí wọ́n dé pé wọ́n ó ṣèwádìí. Dr. Barrister Clement Oyèbọ̀dé Ògúndòkun ní gbogbo fámú pé ẹni tí ó jẹ́ olóró rèé. Àwọn náà ní alága ẹgbẹ́ ògbóni aborigine àgbáyé worldwide lónìí. Ẹni tí fámú ẹni gbogbo àyẹ̀wò múnú pé yóò jẹ́ olóró tuntun kó tó di pé àwọn ẹni tá a wí wọ́n fẹ́ èèyàn mímọ̀ sọ̀rọ̀, wọ́n fi Rúgbó bùkún. Ọmọ lágbára o, ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba jíjẹ, oyè ọba jíjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bí ilẹ̀ Yorùbá nìkan ó lágbára pọ̀. Kò sí ní tówó ṣe tì. Olówó ó lè gbó ní nǹkan tì mọ́, àbí ẹ̀ ń bá ti lówó ó lè gbé ẹni tọ́sẹ̀ tì mọ́lé. Alright, so wọ́n fi Barrister wọ́n fi jẹ àrólé Olúfayọ̀ 1. Àwọn bìkan bẹ tẹ́rin ó ti pa ẹ́. Olóró ọ̀fọ̀rọ̀ ti sìn òun jẹ́ àrólé Olúfayọ̀ 2. Can you imagine that? Àrólé Olúfayọ̀ 1 wà láyé o, kọ̀tán mọ́ Olúfayọ̀ according to allegedly. Wọ́n lọ́ba Joel ọ̀tán mọ́ ìdílé Olúfayọ̀ rárá. Ṣùgbọ́n kó lè dùn òun náà lọ́ máa fi òró lòun. Ọ̀pọ̀lọpọ̀ béèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kò tí ì rí dáhùn rẹ̀ mú jáde. Àkọ́kọ́ béèrè ni pé ńbo lé wọn láàfin òró, ńbo wọn sin bá bẹ́ẹ̀ sí láàfin òró, àbí bàbá bá bẹ́ẹ̀ láàfin òró, àbí ìyá rẹ̀ wọ́n sin sáàfin òró kó mú jáde. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló tọ́ka sí pé ìlú dùn ní agbègbè tiwọn lóru. So now èmi ò mọ̀ bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ Olúfayọ̀ 2 ńgbà tó Olúfayọ̀ 1 tó wà láyé tí sì ń mí, tó yẹ pé gbogbo téèyàn fi jọba lónìí. Olóró tiẹ̀ ti competition ti gbé wọn lọ ilé ẹjọ́ wípé kí wọ́n scrap oyè àrólé kó láàfin òró. Gbogbo ìlú làwọn ò fọwọ́ sí pé baba ńlá baba àwọn lọ́yàn lárólé. Kì í ṣe ọwọ́ àwọn làwọn tí máa scrap ẹ̀ bó ṣe máa wà nù. Ó wà nù nǹkan tí wọ́n jọ ń drag káàkiri. Okay, now nígbà tásìkò tó láti dupò ọba, Barrister Clement Oyèbọ̀dé kọ́ ló gba fọ́ọ̀mù àpèrè olóró fúnra lára wọn. Ààfin òró gangan ni wọ́n gba fọ́ọ̀mù fún, kì í ṣe pé olówó tí ó fi gba fọ́ọ̀mù. Ẹni a bá fẹ́ràn tá a gbárùkù tó wà láti gbárùkù tì la máa ń ṣe bẹ́ẹ̀ fún. Kọ́mọ́ rò pé ọwọ́ rẹ̀ la nídìí, kọ́mọ́ ṣẹ̀ṣẹ̀ máa náwó, kọ́mọ́ sọ pé kò sówó àbí nǹkan ẹja gba fọ́ọ̀mù fún kó lè mọ̀ pa fẹ́ràn rẹ̀. So gbogbo ìlú ló sì fẹ́ràn ẹ̀. Kennedy ọkọ̀lé ńlá sínú ìlú wọn. Àkọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì ni pé láì tí ìsòsà ó ti ń sòsà. Èèyàn mélòó ní ìrànlọ́wọ́ láàrin ìlú? Wọn ò níye. Àwọn ọmọ aláìlẹ́nìkan, aláìníyá, aláìní bàbá, aláìlórànlọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ni Barrister ràn lọ́wọ́. Barrister Clement, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ràn lọ́wọ́ lọ́nà kan àbí kejì. Ilé wọn ìṣẹ̀lẹ̀ àìwọ̀. Gbogbo afọbajẹ ló ní ẹni tọ́tọ́ sóyè lélẹ́yìí. Wọ́n tó di pé àwọn afọbajẹ kan wọ́n jẹ dòdò ẹnu wọn ò lè sòdodo mọ́. Láti sọ̀rọ̀ àwọn afọbajẹ sílẹ̀ Yorùbá. Àgbẹ̀ kí wọ́n má gbowó, ṣùgbọ́n èwo làbọ̀rọ̀ mọ́ sòótọ́. Kó tó di pé àsọpá fẹ́ fọbajẹ, ẹ jẹ́ káwọn afọbajẹ kọ́kọ́ máa múlẹ̀.
tá a bá fẹ́ rèrè gidi mú jáde ń pọ̀ ọba o ẹ jẹ́ wọn kọ́kọ́ máa múlẹ̀ bàbá wo owó ẹ jẹ́ àwo criteria ẹni tá a fẹ́ fi jọba sọmọ ìdílé tó yí ọba kan ni number 1 nìyẹn o kí ni ń pàtẹ nìyẹn nínú ìlú ṣẹ̀rí problem pé à ń lọ mọ́ ọba wa ní Canada yìí ìṣòro ni o torí bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀rẹ́ Aláàfin lolóró gbogbo àwọn ẹsẹ̀ tí wọ́n lò náà lélẹ́yìí ẹ rí i pé inú ọdún yìí náà l'Aláàfin lọ gbé adélé lórí inú ọdún yìí l'Aláàfin lọ gbádélé lórí torí lọ́jọ́ ìwúyè Aláàfin mo kúkú rí ń bẹ̀ kò síbi t'Aláàfin lọ tí ọ̀tẹ̀ l'Aláàfin lọ so láti wá ṣèyí sí ṣé tìpátìkúkù lèèyàn fi jọba ni sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó fojú hàn ni mo máa lò níbi èmi ìsọmọ òró ń ọ̀tán mòró àwọn ọmọ ìlú òró ló ké gbàjarè pàápàá jùlọ àwọn ààfin òró tó jẹ́ pé ìran bàbá wọn ní lọ́ládé torí pé olóró ń pariwo pé Barrister Clement Oyèbọ̀dé pé ó gbádé pamọ́ ó gbádé ìṣẹ̀ǹbáyé pamọ́ ó gbégbá pamọ́ ó gbáwo pamọ́ àwọn àgbààgbà sì ní adé tí ń béèrè ṣé wọ́n gbé fóun gangan àbí àrólé Olúfayọ̀ 1 Barrister Clement Oyèbọ̀dé wọ́n gbé adélé lọ́wọ́ ń bó jẹ́ pò ń làrólé tán sì ti mọ̀ pò ń lọ bákan all right so now yàtọ̀ sí pé olóró sẹ́yìn ọba Joel Olaniyi kò ní lé sòrò kò lẹ́bí sòrò kò lẹ́bí sí ààfin òró torí igi tó bá ta gbòǹgbò ní pẹ̀ka igi tó bá rí dìímúlẹ̀ ní pẹ̀ka káláwọn bàbá rẹ̀ wá látòró láti ààfin òró yọ́sà nílé ń bẹ̀ kò ní fámì kò lẹ́bí kò lágboolé kò ní ní èjì ń bẹ̀ ta ló wá fún ní Olúfayọ̀ 2 ńgbà tó Olúfayọ̀ ń bẹ láyé tí ń bẹ láyé rere well kí n tó tẹ̀síwájú ẹ̀já wò kan nínú petition tí Barrister Clement tí wọ́n kọ number 1 no kò tí kan léyìí ní tí mo fẹ́ kà yìí text ni ó wà lọ́wọ́ mi number one White House ilé ọba ààfin òró Kwara State 16th January 2026 the AIG Nigeria Police Force Zone 11 Òṣogbo Ọ̀ṣun State around 9 a.m. Now fídíò bíi mọ́tò yẹn ni wàá kọ́kọ́ bá ń lò nísìnyí ó yá kọ́kọ́ bá ń lò ó kí n tó ka kínní yìí fídíò yẹn lélẹ́yìí Barrister Clement ń travel bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun láì mọ̀ pé wọ́n ń lé ń bọ̀ láti Kwara State wọ́n dẹ̀ lé wọ̀ Ọ̀ṣun. ẹ máa wo ohun tó ṣẹlẹ̀ o wọ́n ti dá mọ́tò wọn dúró o dírẹ́fà tí ń wa mọ́tò wọ́n ti ní ó sọ̀kalẹ̀ Barrister Clement lélẹ́yìí òun náà mẹ́ẹ̀kọ́ bí barrister ni ẹni tó mọ̀ òfin ni. ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ dírẹ́fà pé kí dírẹ́fà mú kọ́kọ́rọ́ wá mo fẹ́ wa mọ́tò ń fura o.
wọ́n ní kábíyèsí máa ń kó àwọn gidi gan kú káàkiri ni. ẹ máa ró lóró o kí ni wọ́n dá lọ́nà fún. olóró leléyìí olóró lọ́wọ́ white olóró ló díràgì ilẹ̀kùn mọ́ lọ́wọ́ yìí olóró ní díràgì ilẹ̀kùn mọ́ lọ́wọ́ yẹn pé ṣe mo ní ká ẹ mú ṣe mo ní ká ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ ń bí. Can you imagine that? So lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni petition yìí wáyé sí iléeṣẹ́ ọlọ́pàá. Number 1, White House, ilé ọba Ààfin Òró, Kwara State, 16th January 2026. The AIG, Nigeria Police Force, Zone 11, Òṣogbo, Ọ̀ṣun State. Torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni kíní yẹn ti ṣẹlẹ̀, ìpínlẹ̀ Kwara gbogbo wọn ti ń bọ̀ ẹ̀ẹ́dẹ́jọ́ lọ síbì kan náà wáyé tẹ̀ ń lé káàkiri. Ó túmọ̀ sí pé ẹ fẹ́ ṣe ń jàǹbá nìyẹn, because gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe láyé yìí òfin wà láti ṣe. Ẹ ti gbéra yín lọ ilé ẹjọ́, ẹ jẹ́ kí ilé ẹjọ́ dájọ́. Wáyé tẹ́ tó ń pọ̀ṣú ara yín káàkiri, wáyé tó bá jó ẹ̀lí ń pọ̀ṣú Àrólé Olúfayọ̀ 1, Barrister Clement káàkiri. Okay o, around 9 a.m. I was on my way to Osun State for an important meeting with Mr. Sunday Ogundokun, who drove the car. My route was Ajase Ipo, Ọ̀fà, Erinle, Okuku, while my final destination was Inisha, Osun State. At Ijabekonta, Osun State, there was a police checkpoint. The police ordered Mr. Sunday Ogundokun to stop the car, Mercedes 450 GLD, and he obeyed the order. We were at the point of about 15 minutes. As we were still waiting, I was watching what was going on. After a while, I saw a blue van cross my car at the front, and at my back was another tinted car with no registration plate number, from which some police men and civil defense officers fully armed alighted from the car with one Mr. Joel Olaniyi Oyatoye Titiloye. The next thing I heard was that let us settle the matter here. I could not comprehend what the matter was all about. He went on to say, and I quote, shoot him, arrest him. Hearing this, I noticed Mr. Sunday Ogundokun, who drove me from Ààfin Òró, became perplexed. Seeing this, I quickly collected the key from him and drove to the nearest police station. While at the police station, I explained all that happened to the DPO in the same vein. I called the people on whose account I came to Inisha. We all went to the point of the incident, and policemen explained what really happened. The policemen explained to the DPO that Mr. Joel Olaniyi instructed the civil defense and the policemen that accompanied him to point, to shout, to shoot, but they could not shoot. In turn, the policemen told them to shoot at me, but they told him that the man has not committed any offense. The DPO was sad about the news. I want a clear explanation of the following. 1. I want the Oloro to explain to the whole world what the matter is. 2. Why he had to pursue me from Oro, Kwara State, to Osun State. 3. Why did he instruct the policemen to shoot at me? 4. It is true I have cases with him in different courts that are yet to be concluded. Why does he have to pursue me around? And that he has been stalking me and paying some touts from Ààfin to tell him my source of power, and I tried severally to initiate problems in order to tarnish my credibility. He accused me
of not allowing him to rule or enter Oro because majority of Oro people, the case still in court. He had called the Oro DPO severally to arrest me, to which they keep asking him on what ground. So many false accusations, allegations, and defamation of my personality before the issue of today, 16th of January 2026, when he personally stalked me from Kwara State to Osun State and asked his police to shoot at me for no apparent reason. May I ask Your Excellency to look into the matter and act accordingly, as I am a retired officer currently residing in my home in Ààfin. Joel Olaniyi Titiloye does not, has never and did not reside in Ààfin. Neither did he or his descendants have any property there because they are not from Ààfin. How a stranger can tell me to leave my forefathers' land is what I don't understand, to the extent that he had to give police order to shoot at me. Wow. He said in December that Arole Olufayo title should be scrapped in December so that he knew a sensible judge would ask that how did he become an Olufayo II? Well, wow. Àkàndọ̀rọ̀ Awíkonko ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ o. Nǹkan kì í ẹsẹ̀ ràgó ẹ̀ ń jẹ́jẹ́ eégún ẹ̀ ń sọnù sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. Ẹ jẹ́ kí n pe léyìn ní fàárà n ò tí ì débi kankan ṣùgbọ́n ọ̀fẹ́ kọ́pọ̀ jù kó lè bá nítumọ̀ kí ọ̀nà àbáyọ lè wà sí ìṣòro ìlú Òró nípínlẹ̀ Kwara. Ṣé ẹ gbàgbé mú láwọn èèyàn kan bẹ tí wọ́n bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ́gbó wọn tí wọ́n jẹ́ àgbààgbà sankosanko nílùú Òró tí wọ́n sọ ipa tí kíní ìkọ́ sí wọn. Dem àpilẹ̀ àwọn fídíò tí ń bẹ lọ́wọ́ mi. Àkàndọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ìwà rẹ̀fà mẹ́fà ń gbé olóòní rìn bó ṣe kí wọ́n rú ọ lérí. Ẹni tí ń pe ọ̀dákẹ́ bọ́ ọba lọ ń gbàgbọ́ ya etí ìrẹ́ ọkàn wulẹ̀ dín ni. Olóró òkú àmójúbà ó sì kú àmétíbà àmì àjọ náà tán bí owó ni. Well, ẹ jẹ́ kí n padà wá fún apá kejì pẹ̀lú ògo Ọlọ́run. Ikú ò ní pa àìsàn ò ní ṣe nǹkan kan ò ní sẹ̀mí èmi àti lágbára Ọlọ́run. Ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV, Awíkonko television, Awíkonko television. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ ilé yìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú. Gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀rọ̀ ìlú Òró dọwọ́ yín. The best solution for Òró ní ká dàálẹ̀ ká tún ṣàpadà. That is ẹni tí ń bẹ lórí àpèrè kí wọ́n bọ́ lóyè ká wá tún process ká tún bẹ̀rẹ̀ padà láti yan olóró tuntun. Gómìnà Ọlọ́run fún yín ṣe o. Commissioner of Chieftaincy Affairs tí wọ́n ran olóró lọ́wọ́ á dàkọ wọn pẹ̀lú ògo Ọlọ́run nínú apá kejì. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀, ikú ìpẹta lójú rẹ kú ò ní pa ẹ́, wàhálà àti ìdààmú ò ní dé báyìí. Kí ló lè mú ni mọ́ ilé rẹ ní káàkiri lórí ọ̀rọ̀ àjọba ẹni jọba ti jọba ẹni tó bá tọ́ sí lòun lọ́ tọ́ sí ó sì gba legal way ọgbọ̀nà ilé ẹjọ́ lọ. Ẹ jẹ́ kí ilé ẹjọ́ dájọ́ mẹ́rin. And gómìnà ìpínlẹ̀ Kwara nǹkan gbọ́dọ̀ bàjẹ́ tán ò ká tó mọ ṣáájò kò yẹ kẹ́yìn ọ fọ́ ká tó mọ ṣáájò kiri torí pé ẹ̀yin tó bá fọ́ kì í ṣe kó jọ mọ́ ẹ ń láti dá sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ń láti dá sí ká má fọwọ́ yọ̀bọ́ kẹ́mu o. Àánú Olódùmarè ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi o.
orílẹ̀-èdè ilẹ̀ káàró jíro ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ajú wa ṣe o.